ojúmọ́ re ní málára ojúmọ́ re ní májèrò ojúmọ́ re ní mẹ́làmọ̀sàkè àràbà ọmọ ẹni fọgùn lálọ́ ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ ń ló mọ ògbó wa lónìí ẹmọ jíire lóko lé àfẹ̀bòjò jíire nísà rẹ̀ fẹmọ jíire bí òjíire àgòǹgò lẹ ẹmọ bá àfẹ̀bòjò jíire bí òjíire àgòǹgò láfẹ̀bòjò bẹ́ẹ̀ yóò lólùfẹ́ mọ́ àwòrán Orísun bẹ́ẹ̀ bá ti jíire àbùṣebùṣe ìṣú lóní ká máa tún wa ṣe lọ́jọ́ tòní ìfà lóní ká máa fà wá mọ́ra bọ́jọ́ bá yọ akànrí bóòrùn bá yọ akàtàrí ẹ̀mú kì í mú ṣìkìṣì málà àfẹ́kábà yìí ń láyé fẹ́ náà o mo kì í yí ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ojúmọ́ re lọ́jọ́ tòní àjíire bí ṣàlàáfíà láwà àyà ńkọ́ o ọmọ ńkọ́ ọ̀dẹ̀ òdùbí lágbára tàṣẹ lẹ́dùnmarè àjíǹde ara yóò mọ̀ jẹ́ èmi ọmọ yín náà ni o olólùfẹ́ yín ambassador Ọ̀túnba Adédire Adéoyè ọmọ onílùú ọdí òmu ìyẹ̀rọ ọ̀kìnní bí ọlọ́fà mọ̀jọ̀ ọlálọ́mí ọmọ abísíjó kọ mo tún gbé dé yùgbàyùgbà gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ètò wa ojúmọ́ re lọ́jọ́ tìlé ẹ wo nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì nípa ìlọsíwájú lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìdàgbàsókè òun náà láàmú mú gbọ́ torí ẹ̀ mo fi lọ gbé ẹni tó dáńtọ́ ọ̀jìnmí lámètò àwùjọ wá sílé agodo lọ́jọ́ tìlé kájọ pẹ̀kẹ́ lò ó ṣe bí ìsíwò ìkòròwò ohun àbádìjọ wù báyìí gígùn ní gun kájọ wò ó nípa ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà ibo gan wa là ń gbójú lọ torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ó lọ lọ́tùn ó lọ lósì ó lọ láàrin kódà ó ní gbogbo àwọn ibi tí alimọ́rùdé tó tún kọjá abẹ̀ ṣùgbọ́n o tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka mẹ́ta ló pín sí bó tiẹ̀ tún ní gbọ̀nù mẹ́ta bàbá sọ ìjọba àpapọ̀ tá a mú ìjọba àpínlẹ̀ ìjọba ìbílẹ̀ ló kù kí gangan wá ní àwọn tó jẹ́ àjọṣepọ̀ àti àwọn tí a ní láti lò níbi ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tí orílẹ̀‐èdè Nàìjíríà yóò fi tẹ̀síwájú kángun aṣọ tó kángun ségun òun náà ń pè ní jẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni òun la fi ní pé ó dá o ìjọba ìbílẹ̀ ló kángun sára ìlú kí làwọn iṣẹ́ tí wọ́n ń ṣe kí làwọn ojúṣe wọn bẹ́ẹ̀ àwọn èèyàn ń béèrè wípé kí ìjọba ìbílẹ̀ kó dá ní agbára ìyẹn autonomy ó dá kí ni wọ́n fẹ́ fagbára yìí ṣe kí ló fi gbà wúlò fún àwọn aráàlú ọlọ́mọ pẹ̀kẹ́lù lórí ètò yìí ètò wa ojúmọ́ re lọ́jọ́ tòní àlejò mi tó tún wà nílé agodo ọ̀dọ́ ni wọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n sì jẹ́ olóṣèlú torí ẹ̀ ni mo fi gbé wọn tá gan lálejò mi lórí ètò lénìí ẹ jẹ́ n tún jà yín tán pé òṣèré orí ìtàgé àti ẹni tó ti gbé sinimá jáde òun tún lálejò mi lọ́jọ́ tòní aṣojú ni wọ́n fún orí mẹ́rùn mú pákòrọ́ wọ́ọ̀dù bẹ́ẹ̀ ni ní ọ̀fadà mákọ́lọ́kẹ́ local council development area ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún lórí ètò lénìí tá a lálejò mi honourable Ọlátúnjí Ọlálékan Bọ́látìfẹ́ mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ re. ṣé ọ̀dẹ̀ ẹ̀dúgbò oníṣàrà lè fámílì nǹkan o Ọlọ́run ṣeun lágbára Ọlọ́run àjíǹde ara yóò mọ̀ jẹ́ o ẹ bá ń gbóhùn sókè dáadáa kẹ́ ẹ bá ń kí àwọn aráalé. ẹ̀yin aráalé ẹ kú dédé àsìkò yìí o èmi ẹni ọ̀wọ̀ Ọlámilékan ọmọ Ọlátúnjí ni mo kí yín ẹ káàbọ̀ o. Honourable ó dà ẹ ti kí wọ́n bí gentleman ó dà ṣùgbọ́n wọ́n pólóṣèlú mọ́ gentle náà dáadáa náà ni ẹ jẹ́ n kọ́kọ́ gba ibi ìwọlé náà Honourable ta ni Honourable Ọlátúnjí Ọlálékan Bọ́látìfẹ́. Honourable Ọlálékan jẹ́ ẹni tó ní sùúrù ó dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó wà straight forward kò ń ṣèyàn báyìí ẹni tẹ́ bá fọkàn tán tẹ́ pé ẹ lè rí ìjákulẹ̀ inú ẹ̀ ní Honourable Ọlálékan lágbára Ọlọ́run bá ẹ ò ní ṣìṣe o. àmín. ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn oríṣiríṣi ojú làwọn èèyàn fi ń wo pàápàá jùlọ níbi tójú ọjọ́ dé dúró lórílẹ̀‐èdè yìí torí láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gan wọn ò fún àwọn ìjọba ìbílẹ̀ yìí ní àwọn agbára tó tó mọ́ tó bá wu gómìnà ó ní í ṣe fún àwọn ìjọba ìbílẹ̀ ibo lẹ rò pé ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ń lọ wájú ni àbí ń padà ẹ̀yìn. ẹ jẹ́ ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun because ṣe rí ibi tí ìjọba ìbílẹ̀ dé dúró lénìí kì í ṣe pé ó dùn mọ́ wa náà nú but ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ aládarí wa lókè ìyẹn President Muhammadu Buhari because wọ́n ń ṣiṣẹ́ takuntakun tá a bá tó rí bíi ọdún kan sọ́dún méjì sí mo mọ̀ pé ìjọba ìbílẹ̀ bí tó dúró sí kò tẹ́ wa lọ́rùn mo mọ̀ pé within 1 to 3 years now everything will be fine.
gbogbo nǹkan yóò dáa ju bó ṣe wà yìí lọ. Ó dà ẹ jẹ́ wò báyìí kí gangan ni iṣẹ́ tí ìjọba ìbílẹ̀ tí ó yẹ kó máa ṣe àbí kí ni iṣẹ́ tí ìjọba ìbílẹ̀ ń ṣe fún aráàlú gẹ́gẹ́ bí ẹ̀ka ìjọba. Ṣé rí ìjọba ìbílẹ̀ òun ló jẹ́ ìjọba tó súnmọ́ àwọn aráàlú tó mọ gbogbo ẹ̀tọ́ wọn láti gbà lọ́tọ̀ ìjọba ìpínlẹ̀. Àwọn ló mọ̀ pé ókè o ọ̀nà tó ń gbà yìí kò dáa o ókè o ọjà yìí o ìlú yìí ó nídìí ọjà o kò a nídìí ọjà ń bẹ o ìjọba ìpínlẹ̀ ló máa súnmọ́ aráàlú làwọn aráàlú máa sọ gbogbo nǹkan tí wọ́n fẹ́ fún làwọn máa gbé lọ sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀. A jẹ́ pé àwọn kángun àwọn náà kángun sáràlú ó sì mọ̀ pé ó dáa ẹni ló súnmọ́ wa. Ó dáa gẹ́gẹ́ bí ọ̀dọ̀ ti yín bẹ̀ òun ní Ọ̀fadà Mọ́kọ́lọ́kì fún ìmọ̀ ẹ̀yin aráalé àwọn gangan ni olórí ilé ìyẹn majority leader fún gbogbo àwọn aṣòfin ní Ọ̀fadà Mọ́kọ́lọ́kì LCDA. Mo kí ẹ kú iṣẹ́ takuntakun. Kí ni àwọn tí ẹ ti ṣe níbẹ̀ òun tẹ́ rò pé ó yàtọ̀ fún àwọn bòmíì tó ṣe ń ṣe ètò ìjọba ìbílẹ̀? Ṣé rí ètò ìjọba ìbílẹ̀ tí a wà ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Senator Ìbíkúnlé Amosu FCACO rẹ̀. Ṣé rí bó ṣe dá ìjọba ìbílẹ̀ lẹ̀ LCDA ó jẹ́ nǹkan tó yẹ pé ó dùn mọ́ wa nú gan. Ó jẹ́ kí iṣẹ́ ó jẹ́ kó wà very easier. Ó tún rọrùn sí. Ó rọrùn fún wa gan because so many things jẹ́ pé àwọn irú word tèmi ti wá ń sìn most of them wọ́n complain pé láti ọdún táwọn ti ń ṣe òṣèlú so ńgbà táwọn aráàlú sọ pé kánsẹ́lọ̀ wọn tó bá ti dìbò yàn báyìí gbà tó bá ti dìbò yàn nínú ọdún mẹ́ta tó máa lò ó lè jẹ́ ẹ̀kan ṣoṣo máa rí ṣùgbọ́n ìjọba kéréńdé tí gómìnà wa Ìbíkúnlé Amosu tó ṣe ó jẹ́ kí àsúnmọ́ aráàlú àwọn olóyìnbó pè ní grassrooters we are a core grassrooters politician jẹ́ pé àsúnmọ́ aráàlú bẹ́ẹ̀ ni a jẹ́ kó mọ gbogbo nǹkan dividends wọn nínú ìjọba ipe níwọ̀n gbà tí ẹ bá jẹ́ olóṣèlú o tẹ́ ẹ dẹ̀ ń tẹ̀lé wa ẹ lè rí ìjákulẹ̀ ẹnu wa a súnmọ́ wọn a mọ̀ nǹkan tó ń fẹ́. Àwọn tí ìṣe olóṣèlú ńkọ́ ó jẹ́ aráàlú. Yes àwọn yẹn náà wọ́n wà pẹ̀lú wa wọ́n ń rí wa lóòrèkóòrè ẹlòmíì gan tó bá rí máa ń yá kánsẹ́lì òun jókòó tì so ó jẹ́ wọ́n fi ń yọgàn nǹkan òwúrí ni fún wọn so gbogbo nǹkan tó bá dẹ̀ ń fẹ́ náà là ń sọ fún wa. Honourable ẹ jẹ́ ń gbà bí ìwọlé LCDA lẹ́yìn ayé àtijọ́ LG la máa ń gbọ́ local government la máa ń ní ṣùgbọ́n a ti rí i pé láwọn ìpínlẹ̀ Èkó ló ṣáájú nínú àwọn tí wọ́n fòtàn bẹ́jọ́ lórí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ká dá àwọn LCDA lẹ̀ nígbà náà lọ́hùn pé ìjọba ìbílẹ̀ ó tún yẹ kó súnmọ́ aráàlú ju bó ti wà lọ bẹ́ẹ̀ náà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìpínlẹ̀ Ògùn ṣe LCDA àti LG yẹn local government àti local council development area kí ni ìyàtọ̀ tó wà láàrin wọn kí ni ìjọra àti ìmùlẹ̀ tó pa wọ́n pọ̀. Ẹ ṣé olóòtú ṣe rí ìmùlẹ̀ tó wà láàrin wọn ní pé ṣe rí LG báwo mo ṣe lè put ẹ ṣe rí LG òun ló tẹ̀lé state anything bá ti ń bọ̀ láti state LG ló máa dúró sí LG jẹ́ kẹrẹ ó jẹ́ nǹkan tẹ́ LG míì ó jìnnà sí aráàlú gan-an torí bóyá lu ọ̀hún fẹ́ ó tóbi ṣùgbọ́n kí mùdùmùdù ìjọba kó lè sàkúlẹ̀ kó lè kárí ló ṣe dá local council lẹ̀. Bá tiẹ̀ ní àwò náà ẹ jẹ́ bí àpẹẹrẹ wa ìpínlẹ̀ Ọ̀ṣun gbà ọ́n láyé ìgbà tí bàbá wa Tinubu tán ìdá ìjọba ìbílẹ̀ lẹ̀ nípínlẹ̀ Èkó ìjọba ìbílẹ̀ 20 ló wà ńbẹ̀ bí kò so tóbi tó ìpínlẹ̀ Ọ̀ṣun sì ní 36 states. Gbogbo nǹkan yẹn náà ṣe dáre ókè o ẹ̀yin tẹ́ wà ní apá bíbà yìí o kẹ́yìn náà lè máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọba ó yá kí ìjọba ìdàgbàsókè kan yá ìwọ lọ dúró ń bẹ̀ n tó bá ń ṣẹlẹ̀ lókè bíbà ìwọ wọn máa rí
wàá lè máa mú lọ síbẹ̀ àwọn tó wà níbẹ̀ náà wọ́n á lè máa mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀. Ìdí nìyẹn ṣe rí àjọṣepọ̀ kan náà ló wà láàrin wọn kò sí but ìdí tó fi dálẹ̀ ni pé kí àwọn tó wà níbẹ̀ àtàwọn tó wà níbẹ̀ báyìí kó lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó dà ṣé ìjọba LCDA náà àwọn náà máa lálága tiwọn. Wọ́n ní. Ìjọba àbílẹ̀ náà lálága tiwọn. Wọ́n ní. Ṣùgbọ́n irú LCDA ọ̀dọ̀ ìjọba àbílẹ̀ yẹn gangan ni wọ́n ti máa gba àwọn agbára àbí bó ló ṣe rí nínú administration tèmi wá yìí ohun tèmi rí ni pé Ọbáfẹ́mi Owódé ẹ̀rí pé Ọbáfẹ́mi Owódé local government ó tóbi wọ́n pín sí ọ̀nà 4. ní tí mo dẹ̀ rí bẹ̀ ni pé gbogbo àdẹ̀wà ní chairman 4 a ní ní Ọba a ní ní Fada Mọ́kọ́lọ́kì a ní ní Owódé a ní ní Ọbáfẹ́ gbogbo wọn lọ́dẹ̀ ní gbogbo staff tó yẹ kí wọ́n ní. So mo dẹ̀ rí pé ẹni tó so wọ́n pọ̀ ni commissioner for chieftaincy local government òun ló so wọ́n pọ̀ ọ̀dọ̀ wọn dẹ̀ ni gbogbo wọn lọ ń jábọ̀ fún. So gómìnà wa jẹ́ kí kinní ẹ̀ wà very easy jẹ́ pé local government chieftaincy commissioner òun ló ń ṣàmójútó gbogbo wọn ẹni tó dẹ̀ ń jábọ̀ fún nìyẹn. Honourable Ọlátúnjí Ọlálékan Bọ́látifẹ́ àwọn làlejò wa lórí ètò ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà òun là ń pẹ̀ kẹ́lù àwọn olórí ọmọlé tó pọ̀ jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin níjọba ìbílẹ̀ Ọ̀fadà Mákọlọ́kì LCDA mo kí yín o ẹ kú látàárọ̀ àwọn ibi tá a sì ń lọ ó sì pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe gàyà díẹ̀ náà Ojúmọ́ Ire yóò mọ̀ tẹ̀síwájú tá a bá padà dé ẹ kú kalẹ̀.